láyé ń jẹ́ ó jàre. àtọ́ bàbá o má pẹ́ nìkan ní bàbá o òkè apáta pìtì. Báàmí Àyìndé ọmọ agbájé lọ lásàlámì láyẹyẹ. orúkọ lẹ́wọ̀n ọba ní yàrá ìjà láìlú wá ìlú ọba lọ́la o. Kábíyèsí Elédùmarè ọba tẹ́nilẹ́gẹ́lẹ́gẹ́ forí ṣàgbéjì ìbẹ̀rù kẹ́gídárì bàbá àgbàlagbà. ọ̀wá àràwá ìjì tí ń pààyàn gbẹlẹ̀ ọba tí ń torí ẹni tí ò sún àṣẹ. omi pátápátá tí ń poró ná òjò pátápátá tí ń poró ọ̀gbẹlẹ̀. ọlọ́run ọba mi ní ń jẹ́ bẹ́ẹ̀. onírèsé bá kọ̀ tó sọ pé òun ò fín gbá mọ́ èyí tó ti fín sílẹ̀ ò ní parun láéláé. ọ̀rọ̀ Nàìjíríà yìí nǹkan ni kíní ọ̀hún wá dákàrà ìyá òjò po ká fi ẹnu ká dákẹ́. Nàìjà wọ́n ló kọ ọmọ ní Rómọ Nàìjíríà òsílà tí ń ta wòsíwòsì. Yàká kúkú kọ ìlú ọ̀hún dà sókọ míì. Káyé jẹ́ Nàìjíríà mọ́ bóyá òun gan lọ́fà tá a fi ń fojoojúmọ́ ayé jírí ìyá. ọmọ ìdààmú lọ́hùn dábẹ́yìn o ṣùgbọ́n ó kàdígórí kálẹ̀ ló ṣẹ̀dá wá sáyé. Bóyá ká máa jẹ́ Nàìjíríre Nàìjírọ́lá Nàìjíráyọ̀ Nàìjírídùnnú. Rọ́mọ tí wọ́n bá sọ ní Bánkọ́lé tí ń ṣiṣẹ́ tíṣà tàbí ṣùgbọ́n ò sí iṣẹ́ oníṣẹ́ ní í ṣe. Rí iṣẹ́ bíríkìlẹ̀yà ló yẹ kó yàn láàyò àbí kápẹ́ńtà kọ́mọ báwọn èèyàn kọ́lé. Ọmọ tá a bá sọ ládé sínà tó wá lọ ń ṣiṣẹ́ dókítà àbí tíṣà. Gateman ló yẹ kó yàn láàyò kọ́mọ sí géètì fáwọn èèyàn jáde wọlé. ọlọ́run tó tó lọ́wọ́ lọ́sẹ̀ káàkiri. Ìbáríkà Ọlọ́run ló jù nínú gbogbo ohun tá a bá ń ṣe lókè èèpẹ̀. kò sí ṣaláìfẹ́ ní kọ̀ọ̀kan rá ọlọ́run ọba òpin dọ́gba ní o. òun ló jẹ́ júdà tí ń wòrán. Àkànbí Adeleke àtó bàbá má pẹ́ nǹkan bàbá. òun náà ló Èmi náà rèé òkè apátákìtì. ó sì wà létí gbọ́ o. ó jẹ́ paríparí ẹ̀ o. Lóòótọ́ lọ̀rọ̀ Nàìjíríà ò ní sọ sí mọ́ àmọ́ irú àwa kéegun wọlé kájá ọmọ gbó kì í ṣe gbogbo ara ajá lọ́gbàá ìtẹ̀ ṣe bí irú tajà tíá. ọjọ́ kan náà Ojú bá rí ẹnu adákẹ́ bí ìtàkàn bí Adeleke ọmọ ọba kọ́. bàbá kan náà ló bí wá o. I am Mr. What I see, what I see, I say. ó ti jáde. Bá a bá rí nǹkan á sọ o. ọmọ Kẹ́hìndé lè máa ṣerú ẹ̀bùn. Ọkàn jẹ́ pé kò sí àrùwà tá a fẹ́ pa fẹ́ni tí ẹkùn pàyà ẹ̀ jẹ. Ṣé ká sọ pé ó ti pàyà tí a náà jẹ rí ni? Ìtumọ̀ ní pé kò sí wáàsí kan tá a fẹ́ ṣe fọ́mọ Nàìjíríà mọ́ àbí fún àwọn adarí orílẹ̀-èdè Nàìjíríà torí pé wọ́n ti gé gbogbo wa létí lọ gbogbo wa ò gbọ́ nǹkan kan mọ́. ọ̀sán ni wọ́n mú àyànmọ́ onítàdé kó wá gbogbo wa. Òun kálukú kan ń ṣe tinú ara rẹ̀ lásán. Ọ̀gá pọ̀ lórílẹ̀‐èdè yìí. Ibi tí kò wá bá ti ní agbára ibẹ̀ láti lò ó. ẹ jẹ́ ká orí wo àwa. Àkàn lágbára lókè àwa náà à ń lo agbára líra wa lórí nísàlẹ̀ lọ́dọ̀ tí a ń gbé. ìtàn ọ̀wọ̀ tí ní ṣe ló ń kó. Kẹ́hìndé o lóòótọ́. Ọlọ́run ọba tó dá gbogbo àgbáyé gan bó bá dọjọ́ ìdájọ́ lọ́jọ́ kẹyìn gẹ́gẹ́ bí Bíbélì àti Kùránì ṣe sọ. Bó bá dájọ́ gbogbo orílẹ̀-èdè àgbáyé tán ńgbọ̀ bá dórí Nàìjíríà yóò ní ká fún un láyè kóhun ó sinmi náà.
bá wa ń disturb ọlọ́run jù tá a fẹ́ provoke ẹ̀ ọlọ́run lè jágbe mọ́ wa pé kí ló ń ṣe yín gan pàápàá tí n bá tiẹ̀ tí ì ṣe kéèsì yín ẹ gbọ́dọ̀ mọ̀ pé náà náà lẹ̀ ń lọ nù. òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ní rí. ní màdùkù ìlọ́jọ́sí tó kù kó. àmọ́ yẹ káwa náà mọ̀ mọ̀nàfìkì ẹ̀dá ni wá lórílẹ̀‐èdè nàìjíríà alágàbàgebè èèyàn we are hypocrites. kí ló dé tá ò tún lè rà á lọ́wọ́ ènìyàn funfun náà. orílẹ̀‐èdè tá a ti róòtọ́ ọ̀rọ̀ ńlẹ̀ tá a nílé bára wa sọ ẹni ó bá gbìyànjú àti sọ gan á pé òun rí wa pé kó fọrùn lẹ̀ ni. báàmí àyìndé mọ̀ bọ́ọ̀lù ń tiẹ̀ jàre. mẹ́kùnún pẹ̀lú olówó. àwọn entertainers tá a kù láyé gan kálukú sáà ń sáré pé kó wọn sáré nǹkan burúkún better life ni kó wá ń wá kí. tòun ti bẹ́ẹ̀ náà ewé àtàwa ò tá tá dì ẹnu lílà màálùú wa ò yó wa àfi tó bá jẹ kókún. ibi tó bá kù díẹ̀ díẹ̀ jáwé encouragement ló kù bá wa dúdú ìjọba náà ó ràn wá lọ́wọ́. lórílẹ̀‐èdè nàìjíríà ń bí àbí ká sọ wípé lórílẹ̀‐èdè áfíríkà lápapọ̀ ohun ẹni abínibí kì í wùn wá ẹni ẹlẹ́ni ní mọ̀ ọ́ ká a lára. ìta tó bá ń bọ̀. ntọ́ bá ti sún mọ́ wa kì í gbayì lójú wa àfi tá a bá ń garùn wò. ní ẹ̀dínwó kódà jù òyìnbó lóòótọ́ lóyìnbó la máa sáré mọ́ owó létò òdèdè ìgbélédè o. ṣùgbọ́n kí ni kọ́. à ń pariwo dọ́là wọ́n owó dọ́là ń gòkè lójoojúmọ́ ẹ dákun bò ní ò ṣe ní gòkè kí ni tẹ́ ẹ fi ń ṣe exchange láwọn ìlú òkè òkun. gbogbo nǹkan bọ́rò ní èdè bọ́rò education bọ́rò kò sí nǹkan kan tọ́jẹ́ tí a tọ́jọ́ wá lójú àfi nǹkan ìlú òkèèrè tá a kówó iyebíye rà ẹ wá ń pé kí dọ́là ó má wọ́n. báwa làwa ò mọ iye ara wa òòṣà òkè ti dá wa pé lórílẹ̀‐èdè áfíríkà nílẹ̀ áfíríkà lórílẹ̀‐èdè nàìjíríà pàápàá jùlọ nílẹ̀ yorùbá ṣùgbọ́n aláìmoore ẹ̀dá ni a. kódà gan bá a ti ń ṣe nílẹ̀ áfíríkà nílẹ̀ adúláwọ̀ àbí lórílẹ̀‐èdè nàìjíríà pàápàá jùlọ nílẹ̀ yorùbá gan. ìhà ń pọ̀ lọ́hùn ló mú gọ̀ ní bí ìgbà wípé à ń indirectly sọ fọ́lọ́hùn wípé kò parí iṣẹ́ rẹ̀ lórí wa. à ń hùwà bíi ká sọ wípé ńgbà tọ́lọ́hùn dá wa tán kò dá wa kù láàbọ̀ ó dá wa kù láàbọ̀ sorry ìgbà tó kọ̀ wá parí iṣẹ́ bóyá ọlọ́run wá bísí ó fẹ́ ṣe nǹkan míì ó wá handover wa lé àwọn òyìnbó aláwọ̀ funfun lọ́wọ́ pé iṣẹ́ tí mo ṣe kù láàbọ̀ yìí ẹ bá ń parí ẹ̀. bẹ́ẹ̀ gan-an làwa ṣe hùwà bá a ṣe téèkì àwọn òyìnbó aláwọ̀ funfun nìyẹn. wọ́n ti fi western education wọ́n ti fi brainwash ṣe wa. aláwọ̀ dúdú àlájú ṣùgbọ́n lójú wa àròpá alájú bá a bá sì pa alájú gan ojú òdì lálá. àdàmọ̀ tọ́lọ́hún bá kó ẹ láṣìírí gẹ́gẹ́ bí yorí àjùbọ̀n ló jẹ́. nàìjíríà. obìnrin dẹ́ta sọ sí i. ó kọ́ ọmọ ní rúmọ. ṣùgbọ́n tá a bá gbé ẹ̀wò lọ. Nàfísàtù ti ń ṣe nọ́ọ̀sì. àwùlò ti dájú. kẹ́ ẹ sọ fún mi pé iṣẹ́ oníṣẹ́ ní í ṣe ẹ́mbáàsì ló yẹ kó wà kọ́mọ náà físà sáwọn èèyàn. gbogbo nǹkan tí a upside down ní lọ́dọ̀ tí a ń bí. mo sọ pé fún wáyídù ọba lọ́la o. báwọn èèyàn bá ń lọ wájú ẹ̀yìn làwọn mọ̀ ń lọ. wáyídù ọba lọ́la o. kò sọ pé fún. gbogbo àwọn tí ọ̀dà ó ti wá di mọ́líkì mọ́ a lára gbà nǹkan burúkú mọ́ a lára. kódà ẹni tí ń bá ń gbìyànjú àti ṣe ohun tó tọ́ lórílẹ̀‐èdè yìí gan-an dìndìnrín làwa mọ̀ ń pè é ọ̀dẹ̀ lélẹ́yìí ni. bá a ṣe ń pè nǹkan wọn tó lórílẹ̀‐èdè nàìjíríà ní ìsìn gan tá a bá rẹ́ nìkan tó wò pé okay let me be patriotic Nigeria ẹ jẹ́ kí n máa ṣe jẹ́jẹ́ kí mi ò mọ̀ deprice ẹni tí ń bá ń ṣerú nǹkan yẹn ojú ọ̀dẹ̀ láàmú fi wá àwọn ògbé iṣẹ́ eléyìí ọ̀la ìkẹ́ owó ń tiẹ̀ ní àbóhùn gọ̀ níṣẹ́ ọ̀dẹ̀ lélẹ́yìí ni. kódà àwọn kan tí wọ́n bá tún wá jọ jẹ́ pé wọ́n jọ ń ṣòwò kan náà wọ́n ó tún takò wọ́n rí wípé àwọn ṣe pa wọ́n rí wípé ó jẹ̀bi lórí ohun tí ń ṣe torí wọ́n á máa rí bí enemy wọ́n mọ̀ rí bí ọ̀tá pé
ó ń ba bísínẹ́sì yìí jẹ́ fáwọn. wọ́n fẹ́ ṣe sample láàrin. àìpé kéèyàn ó di ẹ̀ pé òun ń ṣàánú èèyàn pé òun ń feel pains àwọn èèyàn pé òun fẹ́ máa ṣe nǹkan tòun ní díẹ̀díẹ̀ kó má bàa láti fi dín ìnira yẹn kù fún àwọn èèyàn lórílẹ̀‐èdè yìí gan. àwọn kan ń bẹ tó yẹ pé wọ́n gbógun dìde tì í pé who are you, ta ni ọ́ ọ bà bísínẹ́sì jẹ́ fún wa ni ìwọ nìkan ló ń bẹ ńlẹ̀ yìí ni. àwọn kan ń bẹ tó yẹ pé àyànmọ́ tiwọn ni pé tiẹ̀ bàjẹ́ ọkàn mi ẹni amọ̀rí ìbá kú kò rá wọn káwọn sáà ti àtàwọn mọ̀lẹ́bí tiwọn kí wọ́n sáà ti tí wọ́n bá ti wà alright ọ parí àṣẹ ní í ṣe ra ẹ̀. wọ́n mọ̀ pé ń tọ́fà insecurity nìyẹn wọ́n ń jẹ́ àwọn èèyàn gbé gba ránsọ́ọ̀mù. ọmọ tó bá sọ pé ìyá òun ò ní sùn òun ti ká lára rẹ̀ ò ní lóorun lójú. ẹ hàn pé ẹni ọba gbọ́wọ́ ni lé lórí pé a ní múfù òun ti ká lára rẹ̀ tó gbọ́wọ́ léèyàn lórí pé òun tọ̀ òun ò ní múfù òun náà ò ní lọ bì kan. olókùn jáde lé ọ̀run nígbà tó kó wa lọ. ìròyìn ìlú òyìnbó ìrìnàjò bàbá ń gbà bàbá wà láyé sí orílẹ̀-èdè Amẹ́ríkà òun ni bàbá ń sọ yìí o. ẹ rí i pé kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. àtàwọn òyìnbó tó wà ní ibẹ̀ à ń gbọ́ welcome to heaven gbogbo wa ló lọ́jú sọ́jú ilé ọ̀run. ohun tó òyìnbó bá ṣe. gbogbo òyìnbó ẹgbẹ́ ẹlẹ́rù tó bá sunkún kún dìde sọ̀rọ̀ kí lè ṣe débi bọ́mọdé ò débi ẹ̀rù ẹ̀ máa ń ṣàkó. ìgbà òsùnkún bọ̀yọ̀ àwọn kan jọ láti inú pọ́sì àwọn kan yọjú. kọ́rọ̀ ọjọ́kù lọ́pọ̀ máa ra ẹyẹ tún léwọ̀n délé yìí kí lè ṣe débi ìkànpánu òjò pálá tún yọ sí. wọ́n kún wá débi kan kì í ṣe blé kò yé wa rárá gbára táyọ̀ síbẹ̀ ni mo bá kókó gbin. mo ń kígbe mọ́dà mi òde èjì wá o aládé ń pè táwa jùúdà òyìnbó ń pè máyì mọ́dà kò sẹ́ni tó mọ̀ pé májì kingdom ni. kò sẹ́ni tó mọ̀ pé májì kingdom ni kò sẹ́ni tó mọ̀ pé májì kingdom ni. ìròyìn táwọn òyìnbó ń ṣe tí táwọn fi ń gòkè òun ni bàbá ń sọ yìí kí làwọn àrí ṣe ń jẹ àfi ká lò lílò ní tíá ká lò tá a bá ti rí nǹkan tí wọ́n ṣe ẹ mọ̀ ọmọ ojú ọ̀rọ̀ lárí gbogbo nǹkan ní ń jẹ ara oko lójú gbogbo nǹkan ní ń jẹ ara oko lójú nǹkan Ọlọ́run ṣàánú wa ni lójú tíá àwa sì alájú gan lójú tíá. àmọ́ ẹ bá ti lajú tó tá a bá ti gbúrò ló èbó báyìí àmọ́ tọ́ ara ni àmọ́ tọ́ ṣòkòtò ni. àwọn èèyàn wa tí wọ́n ń ṣe jápa ní ìsìn bí wọ́n bá jàjà jápa sílùú èbó ṣe ni wọ́n mọ̀ ṣe bí ọmọ ojú ọ̀rọ̀ lárí wọ́n mọ̀ káàkiri wọ́n mọ̀ ya fọ́tò tí wọ́n mọ̀ fi ránṣẹ́ sórí ẹ̀rọ ayélujára ká lè rò pé láì fún wọn ti bẹ́tà. ọmọ ojú ọ̀rọ̀ lárí ni mọ̀ ṣe bẹ́ẹ̀ tí sọlá rẹ̀ lọ́lá níyọnu. torí nílé olówó ọlá nípẹ̀kun ni wọ́n mọ̀ sọmọ tiẹ̀. àsókè ń bẹ nísàlẹ̀ odò ẹja ńlá ń bẹ nísàlẹ̀ odò tó tójú rí pa ọmọ àdámọ́ o. ẹ jẹ́ ká dira wa. ṣùgbọ́n náà tó ṣẹ̀dá ènìyàn dúdú òun náà ló ṣẹ̀dá òyìnbó funfun. òyìnbó lọ pé wọ́n fi ń ṣe instrument. àwa náà ní tiwa inú níbí ní òjẹ ọmọ tí yín lówó ẹ̀ ń pẹ̀gàn ọmọ yín kọ́lé alájà mẹ́fà ìwọ láláì kálájà kan àbọ̀ ó ń pèrè ọmọ náà ṣáìdá. ọlọ́run tó dábì eléwé ló dábì aláṣọ yẹn ti sọ tẹ́lẹ̀. inú níbí ni ọ̀jà gbádùn lọ́dọ̀ tí a ń bí àwọn kódà bẹ́ẹ̀ ẹ̀gbọ́n bá ló lọ́wọ́ inú ọmọ bíi àbúrò bọ́jà àbúrò náà ni olókun rẹ̀ bá bù òkè èyí tí ẹ̀gbọ́n ẹ̀ bá rí pé òkè bábúrò mi bá lówó tí mo kọ̀ tí n bá náà bọ́ bá yarọ èmi náà ní kú gbé pọ̀n tí ó fi rọ̀ mọ́ àbúrò rẹ̀ pé ọ̀dà bábúrò mi bá lówó èmi náà mú ní kájọ máa ṣe ohun gbogbo kódà gan ẹ̀gbọ́n tó bá tiẹ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀ gan àbúrò gan nígbà míì ó lè fẹ́ torí pé òun lówó lọ́wọ́ jẹ́ ẹ̀gbọ́n òun lọ kó fẹ́ mú ẹ̀gbọ́n rẹ̀ lẹ́rú kó di tọ̀rọ̀ Ísọ̀ àti Jákọ́bù
nínú bíbélì èyí tó fi torí àsáró tọjọ́ òbí rẹ̀. gbogbo nǹkan tí a lórílẹ̀‐èdè áfíríkà pàápàá jùlọ ní orílẹ̀‐èdè nàìjíríà ń bí ìmọ̀ contradict ara wọn ni. Odi àwọn ohun àìtọ́ làwa máa ń rí bí ohun tó tọ́ lórílẹ̀‐èdè tí a ń bí. gbogbo aláàjọ gbádùn àti olórí àtọmọ ẹ̀yìn ọ̀daràn gbogbo wa. ọ̀rọ̀ nàìjíríà ti dọ̀rọ̀ pé ẹnìkan ọ̀rẹ́ nìkan bínú sí gẹ́gẹ́ abágbé àmọ́ pé àwọn olórí nìkan mọ̀ dá lẹ́bi ní ìsìn afẹ́mọ̀ hùwà alágàbàgebè ni afẹ́mọ̀ hùwà alágàbàgebè ni gbogbo wa lọ̀daràn àjọbalẹ̀ ìjẹ́ ni. Rome was not built in a day. Nàìjíríà náà ibi tó bàjẹ́ dé it was not spoilt in a day. díẹ̀ náà láti ń bàjẹ́ àti ń bàjẹ́ bọ̀ látọdún tó ti pẹ́ títí tá ìbàjẹ́ débi tó dé. ọlọ́run ló sọ̀rọ̀ kan nínú Kùránì ó ti rọ Muhammadu òjì. kí ló wí bá mi Àyìndé ẹ jẹ́ káwọn èèyàn gbọ́ kí lọ́lọ́run sọ nínú Kùránì. wájú òjì ó ti rọ Muhammadu òjì sẹ́lá o. ẹ̀dá lọ ìbàjẹ́ ọmọ àdàmọ̀ kò ní ṣe ara ló. bẹ́ẹ̀ni lọ́dọ̀ tí a ń bí ntí ó yẹ kókó bó tí a ó bọ̀ kò ní bọ̀ igba abẹ́rẹ́ là á mọ̀ lọ́gùn pa àlè tó bọ̀ lókun tí ọ̀kan wà ní làwa mọ̀ dá sí. ẹ tiẹ̀ wo ẹ̀rọ ayélujára tí wọ́n tiẹ̀ gbé dé ìyá ó tiẹ̀ báyé wa jẹ́ lọ́pọ̀lọpọ̀. ẹnìkan ọmọọṣẹ́ kan àtọ̀gá kan jọ ń jà nìyẹn làwa ó gbé sórí wọ́n ń jà ń lé kejì ó ti kàn yín tí lẹ́yìn ní ó jẹ́ kí báàgì rẹ̀ sì ọ́ wálẹ̀ àbẹ́ àpò sìmẹ́ǹtì ní ó jẹ́ kówó ẹ̀ ó dínkù àwọn kìnnì táwọn ọmọdé mọ̀ jẹ noodles àbí kìnnì àwọn mọ̀ pé ẹyin kí wọ́n lọ́ọ́ da kí n ṣara lóore kéèyàn ọmọ ẹ̀jẹ̀ kan lójúmọ́ tẹ́ ẹ mọ̀ etí wọ́n ń tẹ ẹyọ ẹyin kan ní ìsìn. owó tá a fi ń ra adìẹ odidi adìẹ nígbà kan la fi ń ro odidi ẹyin ẹyọ kan ní ìsìn. èyí tí táwọn ìbá fi sọ ń tọ́tọ́ ká panu pọ̀ ká sọ ń tó yẹ ká agitéètì fún ń tọ́ da ńlẹ̀ yìí ọ̀rọ̀ tí ọ̀kan wa la mọ̀ dá sí. àti ẹ̀ ń dé èbó gan lẹ́bi àwọn èbó aláwọ̀ funfun à ń dá wọn lẹ́bi ńlẹ̀ yìí wọ́n ti ṣe ẹ̀rọ ayélujára torí àwọn tó ṣe ẹ̀rọ ayélujára ọ̀hún gan ọ̀tọ̀ ni motive táwọn ní ṣùgbọ́n àwọn ọmọ ẹgbẹ́ àwa ò gbádùn dáàrin yẹn àwa ò níyè nú wọn mọ̀ ẹgbẹ́ ọ̀tọ̀ ni tí àwa ò padà sọ́dà mọ́ra ti àlọ́ ọlọ́run ní ọ̀sánú wa Nàìjíríà bókọ̀ wa ti dún náà bẹ́ẹ̀ náà ni ìgbésí ayé wa ṣe rí ojoojúmọ́ Nàìjíríà ọlọ́run má fìyà ṣe tíá àmọ́ ọ̀rọ̀ ẹnu lásán kọ́ o àjọ hù níwà ni o ọ̀rọ̀ ẹnu lásán kọ́ o ẹnu ò ṣe ìdí nǹkan kan àwọn tó yẹ ká filẹ̀ ká ṣe àní ṣe ẹ̀sìn lágbé lórí àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí àtàwọn ẹlẹ́sìn àbáláyé àní jẹ́ àgbádùn àmọ́ takora wa ọlọ́run nígbà míì bí n bá rọrọ̀ Nàìjíríà báyìí ẹ̀rín àti máa dápa mí nù lé. We are happy, we are happy, democracy, welcome to Nigeria. ọmọ Nàìjíríà ẹ máa kú lé o. mọ̀ pé ńlẹ̀ yìí àwọn tí ń darí wa gan wọ́n ti mọ̀ wípé àwọn táwọn ń darí àgbádùn àsíríọ̀sì àwa gan orí wa ò pé àmọ́ ń tọ́kàn ṣé àwa táwa gan tó yẹ pé àmọ́ ń tọ́kàn la á fẹ́ kí àwọn tí ń darí wa kí wọ́n ṣe ń tọ́kàn fún wa wọ́n mọ̀ pé táwọn bá ṣe ń tọ́kàn gan àlè appreciate ẹ̀ àmọ́ ń tọ́ da yàtọ̀ sí ní tí ò da àwa kan sáà ń jẹ́ ká gbé èèyàn tí ń hùwà bí ẹranko ní á lórílẹ̀‐èdè ni àbí nǹkan kan kò tiẹ̀ yé èèyàn gbogbo ẹ̀ sáà di bálábìlù mọ́ a lọ́wọ́ lọ́wọ́ ṣàánú wa. ìlú tó lọ ìkọládùn ìkọlárìnrìn. ká fi ẹnu ká dákẹ́ àkàrà yẹ òjò. ibi yóò kí n lé wa.
Àkànbí Adéolú awo itú bàbá ìta. Alámùkún ẹrù ẹ̀ wọ́ olókèlè ń wọ ẹ̀wò sálẹ̀ àti sálẹ̀ ló ti wọ̀. àti pàmbá sọ̀dọ̀ Nàìjíríà yìí ní Àyìndé o. Bàmí Àyìndé ti sọ̀rọ̀ tó pọ̀ lẹ̀ gan-an kó tó lọ. Tẹ́lá àwọn wòlíì tí ń bẹ láàrin àwa entertainers, àwọn àgbájọ̀hún wòlíì ni wọ́n, ìránṣẹ́ lọ́lọ́hún fi wọ́n ṣe. Ṣùgbọ́n etí ìwádìí ńgbà náà àgbọ̀n tí wọ́n wí ìgbà tí wọ́n wá lọ tán nísìnyí la ṣẹ̀ṣẹ̀ wá ń listing. Èyí táwa ń sọ yìí náà àwọn kan náà sì ń kọ tí ikún. Ó dìgbà táwa náà bá kú òun tán kí wọ́n tó ń kíyè wọ́n tó sọ. Wọ́n ní ẹni ìyàwó ó ní hó. Wọ́n á ní dákun ó sì ń bẹ láyé ni, ó lóun ń bẹ láyé. Wọ́n wá ní ńjọ́ wo ló kú? Ó ní ṣé tí n bá kú sẹ́yìn fẹ́ mọ́ jìyà lọ ni. Ní kẹ́kẹ́ bá pamọ́ rere lẹ́nu ọ̀rọ̀ pèsè jẹ́. Ọ̀dà ńgbà tí èèyàn bá ń béèrè pé ńjọ́ wo lẹ́ni ìyàwó kú, ṣé tí ọba kú ṣé wọ́n fẹ́ tèké position ẹ̀ ni. Lọ́wọ́ sànù wa jọ ń pẹ́ ní ìyà ní lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Ó ti máa la mọ́líkì. Rárá òkè ó kọ́ lèmi ń wí o, mi ò tí ì fi Yẹ́wùmí dínì sí o. Ẹ tó sọ di nǹkan míì mọ́ ń lọ. inú bí Nàìjíríà yìí ò sí láyé ń bí. Nàìjíríà bí ṣúta lóko àbí ṣúta lóko. Torí ìwọ tó o bá fẹ́ tèkì ọmọ Nàìjíríà serious gan-an, wọ́n rí i pé àwọn frustrate ẹ. Èèyàn tó bá jó ńlá káyìn ńlẹ̀ yìí tí ó bá fẹ́ di amukun mẹ́kọ̀ọ́ bíi tàwọn èèyàn yòókù, ó bẹ́tà kó yọ̀ǹda ọmọ Nàìjíríà kí wọ́n mọ̀ fi pọ̀ lókè bí wọ́n ṣe ń lò gbèsè ayé wọn nìṣó. inú bí Nàìjíríà yóò sí láyé mọ́ o. Àwọn bàbá mọ́nímọ́ní, àwọn bàbá mọ̀yánmọ́yán, àwọn bàbá wọn gbọ́ngbà náà o. Wọ́n ti sọ gbogbo ọ̀rọ̀ tó bá situation ti ń bẹ ńlẹ̀ yìí mu. Wọ́n ní òmùgọ̀ èèyàn ní gbèjàlú. Òmùgọ̀ èèyàn ní gbèjàlú torí tẹ́ ẹ bá fi kùnrò náà ẹ rí i pé gbogbo ẹni tí ń bá ń gbèjàlú wọ́n mọ̀ ń kú ni. Ìlú èdè lójú wọn, ẹ̀yìn wọn nílùú tí mọ̀ wá padà. Wọ́n mọ̀ ń fẹ̀jẹ̀ wọn ṣètùtù ìlú ni. Wọ́n mọ̀ ń fẹ̀jẹ̀ wọn ṣètùtù ìlú ni. Ibi ọ̀rọ̀ Nàìjíríà dúró bó bá ti rí nǹkan sọ níwọ̀nba kó mẹ́nu kó ń bẹ̀ mọ́ lọ́ntì ẹ̀ tó bá fẹ́ kí wọ́n fi dragging kí wọ́n fi pa ọ́. Torí ẹni tí ń bá ń gbèjà ọmọ Nàìjíríà gan, ọmọ Nàìjíríà fúnra ara wọn gan ni wọ́n mọ̀ drag onítọ̀ wọn ò ní jẹ́ ó gbádùn. Wọ́n rí i pé àwọn frustrate ẹ̀ títí dé ikú ni. tó tàbà kó fi bínú ọ̀hún sára wọn ni. amúkún wọn sọ pé. Ọkàn jẹ́ pé irú tí àyè Ọlọ́run rínú wa ó sì rọ́kàn wa. Àwa ò ṣeun kankan nítorí àwa mọ̀ pé àyín kì í ṣọ̀dọ̀ tí a. Àwa kàn wá Ọlọ́run rán wa wá pé ká wá lò tí a ń tá a bá rí tí ò dáa ká sọ. Tí wọ́n bá gbọ́ déédéé bí wọn ò bá sì gbọ́ fine, they are on their own. Àmọ́ bá a bá dọ́dọ̀ Ọlọ́run á gba ẹ̀san wípé iṣẹ́ tọ́lọ́run rán wa á jẹ́. It is not by force pé tí a bá fún ẹ pé kínní tá a bá rí i pé nǹkan fẹ́ ṣubú gbó tá a bá pe àwọn èèyàn sákèsí pé ẹ wá kínní igbó ní òṣùbù sí o, ẹ jẹ́ àjọ tì í sójú ọ̀nà. Tí wọ́n bá sì ní rárá igbó tí ó fẹ́ ṣubú sí òun gangan làwọn fẹ́ràn fine, but tó bá padà finally ṣubú sí gbóhùn tí wọ́n wá rí i gbé mọ́, àwa ò lè lẹ́nu ọ̀rọ̀ wípé a sì ti sọ ńgbà náà kó tó di kó ṣubú sí gbò. So àwa ò ní sí nínú àwọn tí Ọlọ́run ọmọ dá lẹ́bi. Bàbá sì déwájú Ọlọ́run á dùn ìgbà ránkì ni. Torí ọ̀ràn wa ó sì ṣojú tiẹ̀ náà witness tí a ní orí wípé a jẹ́ àwọn tá a jẹ́ fún ni wọ́n kọ̀ tí wọ́n gbà. Ẹ wò ó bọ́rọ̀ ọmọ Nàìjíríà ti rí nù àmọ́ egbògi ìwòsàn tí ó wo orílẹ̀-èdè yìí sàn nínú àìsàn tá a ti wà látọdún tó ti pẹ́. Yìí tí ìmọ̀ oníṣègùn tí ó ṣe o. Àmọ́ ìgbà díẹ̀ làwa gún níbẹ̀. Àwa ṣe ogun ń dá torí ẹ̀ tá à ń ba ayé ara wa jẹ́ lórílẹ̀-èdè yìí náà tí ì bá ṣe pé inú wa bu àròrùn sá.
wọ́n ń pè ọ ní kinní kan ó sì ń mì ó mì ní bẹ́ẹ̀ mi bá ti bọ́ lára rẹ̀ ijó parí ìyáàlú fàyànù ọ̀tán finish about. àyìnṣà lágbájá èèyàn ń gáìdì rẹ lọ́tún ló sì pẹ́ fún ẹ̀lẹ̀ dèdèrè ń dín róbó ẹni tí wọ́n ń gáìdì àtàwọn èèyàn tí wọ́n ń gáìdì tiẹ̀ náà wọ́n kàn ń háìpù ẹ lásán wọ́n háìpù iyẹ̀pẹ̀ tí ọ̀já mọ́ nǹkan kan. ọlọ́run jóòkì lórílẹ̀‐èdè yìí òjì. báàmí àyìndé ẹ̀yìn ti wí ti yín ẹ ti kú òun bẹ́ẹ̀ àwa náà ń wí ti alọ́ báyìí. wọ́n lẹ́nìkan ṣiṣẹ́ fún wàásù àyìndé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó spẹ́ǹdì 32 years kò rí nǹkan kan mú bọ̀ ó wá ṣàlàyé fún ara ẹ̀ àwọn kan wá gbé kárí kìntìn tí òun ni pírẹsidẹ́ǹtì nàìjíríà ní àbọ̀jẹ́ ọ̀nàrẹ́bù ṣé wàásù àyìndé jẹ́ gẹ́gẹ́ bí ọ̀nàrẹ́bù bó o bá ṣiṣẹ́ fún yàn tí o rí rìsọ́ọ̀tì tó o bá fẹ́ tí o ń tó expect látọ̀dọ̀ ń dọ̀hún kò fún ọ ṣé wọ́n rí ibi rẹ mọ́ bẹ́ẹ̀ ni àgàn ni agé oògùn ló dè wọ́n mọ́lẹ̀ dìrìndínrógbó èèyàn náà ni wọ́n máa ń fògùn dè mọ́lẹ̀. ẹ lè rí ẹni tí ó ní high q kan kí wọ́n gbé wọ́n fògùn dè mọ́lẹ̀ níbì kan àbí wọ́n wá ní kò ní lọ́bì kan wọ́n lo kádàrá ẹ̀ àwa ń sẹ̀ kí wọ́n tó sọ ẹ̀rí tí a ní torí pé àwa ò torí owó ṣohun gbogbo freedom tiwa is paramount to know freedom tiwa ló jẹ́ alógún nú gbogbo ń dáwà ń ṣe èèyàn ìbá máa pa billions of naira tí ó bá ti lómìnira àsan bánsá òfúùtù fẹ́ tẹ̀lé. bí mo ṣe wà yìí èmi àtàrẹ orílẹ̀-èdè nàìjíríà lẹ́gbẹ́ torí ajá ń sábà ẹkùn sábà já ni n ò ní kọjá àyè ara mi lọ́dọ̀ ààrẹ náà ò sí ní bùṣe gàdà kó bùṣe gèdè kó ní wọ́n ní ọmọdé yìí ọ̀sọ̀ nǹkan kan kó lóun fẹ́ wá èmi náà wá sí tẹ́rítírì mi tẹ́wọ̀n pé bàbá disrespect ara wọn nù yes. jàgùdá tí a ò jẹ́ lábẹ́ gẹ̀ẹ́sì sí ọwọ́ ọ̀lẹ tí a lọ̀lẹ́ wá ń jẹ. as a matter of fact àwa wà nínú àwọn tí ó ń contribute sí growth nàìjíríà torí àwa yìí ṣe liability ìjọba gbogbo ohun táwa ń jẹ tá à ń mu tá a fi ń gbáyé ọwọ́ ara tí a là wá fi ń ṣe àtẹ́lẹwọ́ ọ̀lẹ kì í tàn lẹ́jẹ̀ yes. ẹ rí ẹkùn làwa o ẹkùn kìí sì í jẹran kàsì ẹran tó bá kú gífà ẹkùn yìí jẹ àfi ẹran tí ẹkùn wọn bá fi ọwọ́ ara rẹ̀ pa ńlẹkùn jẹ so ẹkùn làwa àwa yìí jẹran tó bá kú gífà àfẹràn tá a bá fọwọ́ ara tí a pa. àwa yìí lé ọbẹ̀ tó ti jiná kan kí àwa mọ̀ ṣe bẹ́ẹ̀ tí a fún ara wa ní àmọ́ ṣọ́ọ̀ṣì ẹ̀ àwọn ń táwa mọ̀ ṣọ́ọ̀ṣì ẹ̀ ńlá wa mọ̀ jẹ àwọn tá a mọ ṣọ́ọ̀ṣì ẹ̀ tó yẹ pé àwa la pilẹ̀ a mọ bó ṣe wọlé ìbáàjẹ́ tọrọ ni kò jẹ́ sísì ìtẹ́lọ́rùn òun ní bàbá ìwà àgbà tó bá ní ìtẹ́lọ́rùn ó ti lóhun gbogbo tán. ẹ wò ó bó ṣe jẹ́nu jàre ọ̀rọ̀ díẹ̀ tó fọlọ́gbọ́n kò dìgbà tá a bá fẹjú fẹmú fètè fi gbogbo ẹnu sọ̀rọ̀ fúnlàkà èèyàn tó lọ́gbọ́n lórí kó tó di pé ọmọ tó mọ̀ ń tà ń sọ. ọmọọba olúfẹ́mi ìdòwú adélèké ọ̀rọ̀ fẹ́mi áńgẹ́lì láàrin kìrìsìtẹ́nì màláìkà láàrin mùsùlùmí ọ̀pẹ̀lẹ̀ láwùjọ àwọn olówó ògbógbó ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀ the one and only aishif bọ́ba nowhere of yorùbá land mr chrislam yá àyín náà rí gbogbo ẹ̀sìn tọ́lọ́hún ni sáà má ṣàbúrú má ṣèbí torí tọ́ ọba ṣàbúrú tọ́ ọba ṣèbí ìka ẹyọ kan tó ọ̀nà sọmọ ẹlòmíràn mẹ́sàn-án tó kù yọ padà wá jẹ́ tọ̀dọ̀ tara àti ẹ̀ gangan. bẹ́ẹ̀ ni ẹni tó bá sì ń ṣe dáadáa táráyé ń ṣépè fún torí ojú rẹ̀ tọkọrẹ́ lọ́wọ́ níta gbangba iṣẹ́ eré rẹ̀ tí ń ṣe ń kọ̀kọ̀ tí ò hàn sáwọn èèyàn yọmọ ṣàdúrà fún ní èpè oníjà èèyàn tí ń bá sì ń ṣàbúrú fara ayé táwọn èèyàn ń ṣàdúrà fún lójú ayé torí pé ẹ̀rín yàngìyàngì ni bí ẹni ọkọ̀ jálẹ̀ tí a wá ń ṣàdúrà fún ẹ rí iṣẹ́ ẹ̀bù rẹ̀ tí ń ṣe ń kọ̀kọ̀ tí ó hàn dé táwọn èèyàn fi ń ṣàdúrà fún un wàláì yóò mọ ṣépè fún ni àdúrà táwọn èèyàn ń ṣe fún un ò ní sẹ́mọ̀ la. mo dúró ọkọ tí ń bí àkànbí adélèké mo sáyẹ̀nsì báàmí àyìndé
wọ́n gbọ́rùn sọ̀rùn kọ́ lọ́wọ́n ọba mi ó túbọ̀ máa délẹ̀ fẹ́ni rè. báyìí ló bá wa